Iyawo Ooni Ile-Ife Ọba Babátúndé Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tí ó jẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn olórí Tóbi Phillips Ògúnwùsì, ó mà ti fèsì lórí ẹ̀sùn tí ọmọbìnrin kan fi kàn lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé bàbá náà ó ti jẹ́ kó di mọ̀ wípé kò sí nǹkan tó burú nínú nǹkan tóun ṣe tán fẹ̀sùn ẹ̀ kàn òun o, àti wípé bó bá tó àsìkò tí ẹni tó ń bú òun tó ń sọ̀rọ̀ sí òun tóun náà wà nírú ipò tòun tó ní tó bá wù ú ẹni kó lọ ṣe, nítorí pé láyé yìí òun kálukú ló láǹfààní láti lọ ṣe nǹkan tí ó bá wù ú. Ǹjẹ́ irú ẹ̀sùn wo ni wọ́n fi kan ìyàwó Ọọ̀ni olórí Tóbi Phillips? Ó mà ní bí obìnrin kan lórí ẹ̀rọ ayélujára bí ó ṣe lọ ń sọ̀kò ọ̀rọ̀ sí ìyàwó kábíyèsí pé pẹ̀lú bó ṣe pé rẹ̀ ní ìyàwó kábíyèsí tó tún pé ara ẹ̀ ní ìyàwó Ọọ̀ni tó jẹ́ olórí gbogbo ọba Nàìjíríà, wípé ṣó yẹ kí ó tún lọ máa polówó ọjà nínú ṣọ́ọ̀bù ẹ̀ kó máa jáde lọ ṣọ́ọ̀bù bí ẹni tí ọkọ ẹ̀ kì í ṣe ọba ńlá nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀. Kódà àwọn míì wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sí olórí Tóbi Phillips pé bó ṣe ń polówó àwọn ọjà tó ń tà, pàápàá àwọn nǹkan tó mú irun obìnrin tó mú gùn, òun gan ni ó jẹ́ ká máa sọ̀rọ̀ sí pé kì í ṣe irú ìyàwó Ọọ̀ni ẹ̀ ló yẹ kó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ló sì ń já rìnrìn táwọn èèyàn tí wọ́n ń ṣe àríyànjiyàn sí láàrin ara wọn, nítorí pé báwọn kan ṣe ń sọ pé tọ́ làwọn kan sọ pé kò lẹ́tọ̀ọ́. Nígbà tó ń fèsì lórí eléyìí nínú fídíò ló ṣe sórí ẹ̀rọ ayélujára Instagram, olórí Tóbi Phillips jẹ́ kó di mọ̀ pé òun ò rí nǹkan tó burú nínú kóun polówó ọjà òun. Ó ní àwọn tó jáde láti ìdílé olówó tí owó wà lọ́wọ́ wọn bíi David Adeleke tí gbogbo ayé mọ̀ sí Davido tó jẹ́ olórin takasúfèé, DJ Cuppy tó jẹ́ ọmọ Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, Tẹ́mi tó náà jẹ́ ọmọ Ọ̀tẹ́dọ́lá. Ó ní gbogbo wọn ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n sì gbé ẹrù sórí láti lè jẹ́ kí owó máa wọlé sí wọn lọ́wọ́. Ó ní kí wá ń ti tóun yóò lóun ò lè gbé iṣẹ́ òun rù sórí. Bẹ́ẹ̀ ló gba obìnrin tó ní ó ń gba òun nímọ̀ràn náà, ó gbà nímọ̀ràn pé bó bá tó àsìkò tiẹ̀ tóun náà tó òun tó bá wù ú kó sọ pé òun fẹ́ jókòó, òun ò ṣiṣẹ́ ni, ṣùgbọ́n ní tòun o olóhùn yóò máa polówó àwọn ọjà tí òun ń tà ní èdè òyìnbó. Ní olórí Tóbi Phillips fi kọ ọ̀rọ̀ ẹ̀ báyìí ló sì ṣe sọ ní this to address that woman who said why is a king's wife working or why am I advertising my business? Aunty, when you get married don't work. Abi if that makes you happy then fine. Or don't you see DJ Cuppy, Davido, Temi consistently working and those are nepo babies, so what's my excuse? Make it make sense now. Instead of you to come and buy hair growth oil to bring back your receding hairline, you are there making fun of grace. Why I no go carry my work for head? It will be written in the sands of time that Queen Tóbi Phillips Ògúnwùsì isn't just a beautiful lady. She is multi-talented. She makes beads, dresses, she is an artist, and she paints. She sells fashion items and perfumes. If you like, continue to criticize people who are doing great in their field of expertise instead of investing the time in your personal growth. Well, now you sabi. Anyway, do what you can, while you can, as best as you can, because the time will come when you cannot. Irio loves always. Your favorite vibes queen. Bí olórí Phillips Tóbi Ògúnwùsì bó ṣe kọ ọ̀rọ̀ náà rèé tó sì ti padà fiyèsí sí ẹ̀sùn tí obìnrin náà tó fi kàn.